nǹkan tó wà ń bẹ̀ ni pé àwọn tó kó wa pọ̀ fún àǹfààní tiwa. Kì í ṣe torí pé kó bá dáa fún àwọn èèyàn dúdú tó wà ní Nàìjíríà, kó bá dáa fún Yorùbá, kó dáa fún Ìgbò, kó dáa fún Ìjọ, kó dáa fún Fúlàní, kó dáa fún tíì, rárá o. Àwọn kó jọ fún àǹfààní tara wọn láti ṣòwò ni. Ìgbà tán dẹ̀ fẹ́ máa lọ tó di wípé wọn lè dúró mọ́ ká máa ṣèjọba wa mọ́, wọ́n wá ń dọ́gbọ́n sí báwọn ṣe máa ṣe tó jẹ́ pé àǹfààní àlùmọ́nù Nàìjíríà á sì máa bọ́ sí wọn lọ́wọ́. Nǹkan tán dẹ̀ gbà wípé ó lè jẹ́ kó bọ́ sí wọn lọ́wọ́ ni wípé kán gbéléwò àwọn tí ò lágbára láti tí ò ní ìmọ̀ tó láti bá wọn jiyàn. Àwọn tó jẹ́ pé ẹ̀rù àwa yòókù ń bà wọ́n. Tí wọ́n bá gbéjẹba lé wọn lọ́wọ́, àwọn tí ó ní ilẹ̀ tẹ́lẹ̀, àwọn British tán ṣèjọba wa tẹ́lẹ̀, wọ́n á lè ráyè tiwọ́ sí ọ̀rọ̀ Nàìjíríà láti bẹ̀. Ṣẹ́dẹ̀ wá rí àwa Yorùbá, ẹ̀rù àwa Yorùbá tiẹ̀ ń bà wọ́n British púpọ̀. Kí nìdí ẹ̀? Torí pé káwọn òyìnbó tó dé, àwa ti di ọ̀mọ̀wé rẹpẹtẹ. As far as 1860s, láti ní university graduates, engineers, lawyers, doctors, etc. Nǹkan tó dẹ̀ jẹ́ kó easy bẹ́ẹ̀ ni pé ìlú ńláńlá làwa ń gbé most of us in Yorùbá land láti ọdún tó ti pẹ́ káwọn òyìnbó tó wá. Àwọn èèyàn yòókù ní Nàìjíríà àwọn ò gbèrú ńláńlá wọ̀nyẹn. Therefore, education ò lè tètè dọ́dọ̀ wọn. Tí missionary bá wá tó bá fẹ́ lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ nílẹ̀ Nàìjíríà, á kọ́kọ́ lọ wá inú igbó ibi tó dáa fóun, á lọ sọ pé ibi ìlú àwọn máa dá missionary session wọn sílẹ̀ sí. Kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá o. Àdé wà lọ bá ọba nìkan lọ mú yín lọ sílẹ̀, wọ́n mú yín lọ́bẹ̀ ẹ̀kọ́ church, ẹ̀kọ́ school. So kíákíá school ti lọ sí gbogbo ilẹ̀ Yorùbá. By 1860, as I said, I think produce university graduates lóríṣiríṣi. Bàtà àwọn òyìnbó wa máa dé níbi 1900, àwa ti lọ jìnnà. Education ò tí ì bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà ń gbà wọ́n yẹn. Ó tún 1920s kí education tó bẹ̀rẹ̀ nílẹ̀ Nàìjíríà. Àwa ti ń produce university graduates as far back as 1860. Newspaper tán kọ́kọ́ publish nílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Áfíríkà, Abẹ́òkúta ni wọ́n ti publish ẹ̀ ní 1859. Bó ṣe ọ̀rọ̀ àwọn òyìnbó wa ń bẹ̀rù wa wípé tá a bá fún àwọn Yorùbá wọ̀nyí láàyè, wọn ní jẹ́ ká rí èrè tá a bá wá sí Nàìjíríà, àwọn ò ní jẹ́ ká rí, wọ́n gbọ́n jù. Àwọn wọ̀nyí ò kì í ṣe regular black people. So ìdí ẹ̀ nìyẹn. Nígbà tó wá dìgbà tí bàbá wa Awólọ́wọ̀ tó wá bẹ̀rẹ̀ sí pidán pẹ̀lú ilé ẹ̀kọ́ ọ̀fẹ́, industrial estate, nǹkan àwọn òyìnbó wa bẹ̀rù pé ẹ má jẹ́ ká gbé ìjọba léwọ́ àwọn ará bí, ẹ jẹ́ ká ṣètò tí ìjọba ò ní fi dọ́wọ́ wọn láéláé. Nítorí tó ìjọba bá dọ́wọ́ wọn, wọ́n á gba Nàìjíríà lọ́wọ́ wa, nírí tiwa jẹ́ ń bẹ̀ mọ́ o. Nǹkan tó fa ọ̀rọ̀ tiwa ní Nàìjíríà nìyẹn, tó ṣe àwa Yorùbá. Nǹkan tó dẹ̀ wà nídìí pé Nàìjíríà ò ṣeé ṣe nìyẹn. Ká ní wọ́n fi sílẹ̀ kó jẹ́ democracy gidi ni, tó jẹ́ pé okay, ẹ dá party sílẹ̀, ẹni tó bá ti win náà ló máa wọlé, tó bá ti wọlé ìbò òun náà ló máa ṣèjọba. Ká ní wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ni, kán fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn, bóyá ìbá ṣe díẹ̀. Ṣùgbọ́n pé dandan àwọn kan ló gbọ́dọ̀ ṣe, torí kí ìyà má bàa jẹ àwa tá a dá ibi sílẹ̀. Iṣẹ́ ọwọ́ wa ni àwa la gbọ́dọ̀ máa jèrè ẹ̀ láéláé. A gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn tó gbọ́n bíi ti Yorùbá wọ̀nyí kan ṣèjọba. Tán bá ṣèjọba, àní rí tiwa ń bẹ̀ mọ́. Nǹkan tó da Nàìjíríà rú nìyẹn. The result is, àwa gbéjọba léwọ́ àwọn tí ò lè ṣe, tí wọ́n kàwé, tí wọ́n dẹ̀ fẹ́ kàwé. Tó dẹ̀ jẹ́ pé ìbẹ̀rù làwọn fi ń ṣèjọba. Amadu Bello kọ sínú ìwé My Life tó tán publish 1962 pé ìbẹ̀rù àwọn Yorùbá àti Ìgbò ló dominate gbogbo consideration wọn pátápátá nígbà táwọn bá ń ṣèpàdé nílẹ̀ àríwá, nígbà táwọn bá ń ṣèpàdé ọ̀rọ̀ àwọn tó ń ṣèjọba nílẹ̀ àríwá. Therefore, the answer is, àwọn wọn lágbára jù wá, wọ́n ṣe
but àwọn òyìnbó ti gbé agbára lé wa lọ́wọ́, therefore a gbọ́dọ̀ lo agbára yẹn láti make sure pé a control wọn, a gbọ́dọ̀ control wọn, a gbọ́dọ̀ subdue wọn. That's the answer. That's the underpinning direction of Nigerian political life. Àwọn sójà ń gbà tán dẹ̀ jẹ́ mostly northern soldiers. Àwọn náà wá kúkú wá ṣe, wọ́n kúkú wá rẹ̀ ogun régérégé pípé north ló ní agbára kankan. Wọ́n bá tẹ̀ dẹ̀ mọ́mọ́ fún ọmọ ilẹ̀ Yorùbá àbí ọmọ Eastern region àbí kìíní kan sí ìjọba, àwọn tó ń ṣèjọba ń bẹ̀ ò lè fún láyè kó ṣèfẹ́nú ẹ̀. Nítorí náà làwa bẹ̀ sí kéde wípé ọ̀rọ̀ sójà ti lọ, ẹ jẹ́ ká restructure, ẹ jẹ́ ká padà sí region ìjọ́wọ̀n yẹn. Tí a bá tẹ̀ padà sí region ìjọ́wọ̀n yẹn, ẹ jẹ́ ká ṣètò ìjọba irú eléyìí tó jẹ́ pé region kọ̀ọ̀kan ló ní agbára láti ṣe ìfẹ́ inú ẹ̀. Ó lè jẹ́ pé region wọn lè wá yàtọ̀ báyìí, ṣùgbọ́n ẹ jẹ́ kan that pattern of relationship between the federal government and the regional government ká restore nǹkan tá à ń pè ní restructuring nìyẹn. Gbogbo aládé ń pariwo yẹn. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yá article tí mo kọ lórí ọ̀rọ̀ restructuring is more than 150. But àwọn tí agbára wà lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ wípé tá a bá restructure agbágbára lọ́wọ́ wọn nìyẹn. Wọn lè gbà láéláé. Ẹbọ níbi ọdún bíi 4-5 sẹ́yìn, àwọn bíi 2 lára wọn bẹ̀rẹ̀ sí lérí wípé rather than accept restructuring we will go to war. Nígbà yẹn mo kọ article tí mo fi dá wọn lóhùn. Ṣùgbọ́n òótọ́ tó wà ńbẹ̀ ni wípé agbára wà lọ́wọ́ wọn o. Tí wọ́n bá ní wọn fẹ́ restructuring kò sí nǹkan tá a lè ṣe o. Àwọn ní minority o. Àwa tá à ń fẹ́ restructuring ní majority ní Nàìjíríà o. Àwa south west, south east, south south, middle belt, apọ̀jù ní north west lọ o. Ṣùgbọ́n nǹkan tó wà ní democracy ni wípé dídá tó wà ní democracy ni wípé tí majority bá níbi báyìí là ń lọ, minority náà lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀ làwọn fẹ́, ṣùgbọ́n tó bá yá wọn tẹ̀lé àwọn tí ó jẹ́ majority. Ṣùgbọ́n ti Nigeria minority ni wọn ò gbà, àwọn ò lọ, kò sí nǹkan tá a lè ṣe. And democracy collapses at that point. The power of democracy collapses if the minority insists that we are not going to follow the majority. And so that is the way it is. Eléyìí tó tẹ̀lé tí wọ́n á burú jù ń bẹ̀ báyìí ni pé bá a ti ẹ̀dẹ̀ ṣe restructuring kò kájú àwọ̀ ò kájú ìlú mọ́. Àwọ̀ restructuring ò kájú ìlú ẹ̀yà tó ń jẹ wá mọ́. Nítorí àwọn látòkè ọya tápè ní àárẹ̀wá, àwọn Fúlàní wọ́n ti látọdún 5 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí attack ilẹ̀ wa, wọ́n invade ilẹ̀ wa, tó ń lérí pé àwọn máa lé wa kúrò. We shall kill, maim, destroy, and turn Nigeria to the greatest bloodbath on the African continent. We shall banish you from your land, and if we cannot banish you, we shall exterminate you, and things like that. Wọ́n dẹ̀ wá Nigeria jọ ni wá o, a lè sọ pé kán má wá sílẹ̀ wa o, as long as we are together in the same country, a lè sọ pé kán má wá. So gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí á sì máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ṣe restructuring tán. Ìdí ẹ̀ nìyẹn tí àwa kan fi wá ronú sí pé ẹ wò ó, àwa ò kì í ṣèlú, àwa ò kì í ṣe ìyà kékeré. Ṣé dandan la gbọ́dọ̀ jókòó sínú ìyà yìí? Ẹ kú kalẹ̀ o. Ṣé dandan làwa Yorùbá gbọ́dọ̀ jókòó sínú ìyà yìí? Èmi tí mo jẹ́ bàbá yín, àwọn ọmọ kéékèèké yín wọ́n wá wọ́ bá mi, wọ́n agree pẹ̀lú wọn náà, but arúgbó kì í ṣe líle. Ṣùgbọ́n gbà tí wọ́n jẹ́ kí n sinmi, tí wọ́n jẹ́ kí n gbádùn, èmi náà wá wọ okay. Èmi ni mo bí yín, tó bá jẹ́ nǹkan tí ẹ̀ ń wá, nǹkan tí èmi náà ń wá nìyẹn. Arúgbó fẹ́ máa sọ́ni, ṣùgbọ́n gbà tẹ́ dẹ̀ tí nǹkan tí ẹ̀ ń wá nìyẹn, nǹkan tí èmi náà ń wá nìyẹn. Èmi náà mo dẹ̀ wá ń sọ fún wọn wípé ẹ lè sọ pé nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ nìyẹn, òfin ìjọba ò mú yàn láti sọ. You are free to say you want self-determination for your people. There is no law in the world that bans you from saying that.
You can organize for it. The only thing is that you must not use violence. So ni àwọn ọmọ wa bẹ̀ sí sọ pé à ń fẹ́ self-determination ti ẹ̀yà tiwa Yorùbá o, and we want to achieve it with in a law-abiding and peaceful manner. And we believe that we have the intellectual and other capacities to get it done. So ibi tí ọ̀rọ̀ náà wá dé lé nìyẹn. Kì í ṣe gbogbo Yorùbá ló ti gbà yẹn o. A gbọ́dọ̀ sọ̀tọ̀, kì í ṣe gbogbo Yorùbá ló ti gbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ sì ń bẹ̀rù pé tàbá sọ treason, wọ́n máa mú wa civil war kankan and so on. But àwa tá à ń sọ, èrò tó dẹ̀ ń sọ ó ń pọ̀ sí lójoojúmọ́ o. Èrò tó ń sọ ó ń pọ̀ sí lójoojúmọ́. Ibi tí a wà lénìí nìyẹn. Ẹ ṣé.